ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ó dúpẹ́ fún Ọlọ́run ọba tó pa á mọ́ ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo ń tà ní ọba lónìí ọba lánàá ọba ní gbogbo ọjọ́ a tún wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè Òyí bàbá ká tó wọnú ètò ẹ bá kí àwọn èèyàn wa. ẹlẹ́bẹ̀wọ̀n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pàtàkì ẹ̀yin ọmọ Odùduwà àtàwọn ọba aládé àti ìjòyè àti gbogbo ọ̀tọ̀kùn ìlú ilẹ̀ Yorùbá pátápátá mo kí yín mo kí Tèrèlú àtòṣùgbó mo kí àwọn àgbààgbà ìwà rẹ̀fà ilẹ̀ Yorùbá mo dẹ̀ kí ẹ̀yin má bàjẹ́ ilẹ̀ Yorùbá àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn ìgbàgbọ́ gbogbo yín pátá ni mo kí ní àkókò tó ní kálukú bá ń wò mí níbi tí ẹgbẹ́ wà ẹkú afẹ́rẹ́ yo àdẹ̀kú àlàjọdún akábọ̀ sínú ọdún tuntun ayọ̀ àtàláfíà tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí òun náà la máa fi parí ẹ̀ láṣẹ Olódùmarè olótù ẹ káàbọ̀ sí Àgbàláàfin Ìṣọ̀kan Yorùbá. ẹkúlé bàbá ẹni ọjọ́ mẹ́ta fọ́nrán kan gba orí ẹ̀rọ ayélujára fọ́nrán ọ̀hún ó ká àwọn Yorùbá lára ó dùn wọ́n wọnú egun ó náà ni pé bàbá wa ọba Muniru Námínísà Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà ti ìlú Ẹdẹ wọ́n ṣe àbẹ̀wò sí ìlú Ìlọrin lọ́dọ̀ Emir ti ìlú Ìlọrin ìwọ lásìkò àbẹ̀wò yẹn wọ́n ní pé bàbá wa Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà wọ́n ń kúnlẹ̀ bàtà fẹ́ lọ kí Emir ti ìlú Ìlọrin wọ́n kúnlẹ̀ olórí wọn náà kúnlẹ̀ ọ̀rọ̀ yìí ló wá dùn ọmọ ìgbà pé orí adé kò yẹ kó rí adé sí báyìí wọ́n ní ọba tó ń sọ bá yẹpẹrẹ wọ́n ní kìíní pé àwọn Yorùbá wọ́n faraya wọ́n ló dùn àwọn pé bàbá já wọn ní tàmọ́ ṣùgbọ́n bàbá náà wá sọ̀rọ̀ nípa agbẹnusọ wọn wọ́n ní kìí pé bàbá ta orí adé lábùkù nítorí pé ara Emir pé bàbá ti dàgbà àti pé ara wọn le láti dìde ló jẹ́ káwọn lóṣù kúnlẹ̀ kí wọn gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ojú ilẹ̀ fi wò ó gẹ́gẹ́ bí ọmọ ọba ojú ilẹ̀ fi wò ó. olótù lábẹ́ bó ti wù kó rí kò sí ṣe mọ̀ pé nílẹ̀ Haúsá àwọn Southern àwọn ni olórí àwọn ọba wọn tí àwọn Emir táwọn yẹn jẹ́ bí ọba second class so àwọn ẹ̀ tún yàtọ̀ sí Shehu now kò wá sí bí ọba wọn ṣe kéré tó lè ń kó já ọba abúlé kó má lóókọ níjọ́ tó bá ti lè wé láwà nílé lórí lágbára Ọlọ́run kò sí béèyàn ṣe tó kò ní wólẹ̀ wájú ẹnikẹ́ni láyé ká má wàá sọ pé bàbá wa Tìmì Àgbàlẹ̀ ti Ẹdẹ ayé ni ó jìnà sí ọ̀run jìnà sáyé n tó máa ń jẹ́ káwọn Fúlàní yẹn máa ń sọ pé wàláhì ṣe bí àwa ti fowó ra àwọn bàbá yìí àwọn ẹ̀rí pé ìfọ̀rọ̀wọ́rọ̀ kan ta ṣe ń gbà kan mo sọ pé àwọn ọba tó wà ní gómìnà ó bẹ́tà oníkálukú ní olórí ọba tiẹ̀ tí mo dẹ̀ gbàgbọ́ pé bàbá wọ Ọ̀ràngún Ògbóyè ọmọ Ògbóyè Kọ́lá Kábíyèsí Oyèdọ̀tun àwọn ni olórí aládé nílẹ̀ gómìnà
mo mọ̀ wípé kò ní sí ọba oníláwà nìkan tó lè déwájú àwọn bàbá wa yẹn tó máa fẹ́ kúnlẹ̀ pé bàbá wa Tìmì Ẹdẹ wọ́n tiẹ̀ kọ́kọ́ kúnlẹ̀ náà àbùkù ńlá ni sórí ìtẹ́ ntẹ́mi tún takò ní wípé Emir Sùlù Gàmbàrí tìlú Ìlọrin wọn ò ń fà lọ́wọ́ dìde ó máa ń rìn ó dẹ̀ máa ń dìde jókòó ó sì ń jókòó láàfin bá àwọn èèyàn sọ̀rọ̀ ju wákàtí 5 lọ tó dẹ̀ ń sọ̀rọ̀ nígbà tó débẹ̀ tó rí pé ààrẹ ò yá ẹ̀tọ́ ni kí àwọn tó tẹ̀lé wọn kan dúró èèyàn bíi méjì kó tẹ̀lé wọn kó dẹ̀ rìn lọ síwájú ẹ̀ bí ò bá ṣe é bà lọ́wọ́ wọn á dúró wọn á kíra wọn wọn á dẹ̀ jókòó nígbà tó bàbá ti ṣòro ìpèbí tó ti pé tó jáde ó ti di èèwọ̀ fún láti kúnlẹ̀ àbí láti dọ̀bálẹ̀ bàbá tèmi lẹ́yìn ìgbà tó ti ṣòro pè bí oṣù 3 ọ̀sẹ̀ 3 wákàtí 3 ọjọ́ 3 ìṣẹ́jú 3 tó ti dìde láti pè bí tó mú lọ síbi tó ti máa lọ gbàṣẹ́ láti ọdún náà ni kò ti ń lọ síwájú eléré tó bá dẹ̀ déwájú eléré kò ní dìde wà náwó eléré máa rìn wá wájú ẹ̀yìn wá dẹ̀kúnlẹ̀ ni kò dẹ̀ ní dìde kó náwó yẹn lé ẹ lórí ó máa kà wọ́n máa kó sílẹ̀ fún ni wọ́n torí pé ó wà lára orò òpèbí ọba kì í kawó kókó léèyàn lọ́wọ́ èèwọ̀ ni àwọn ọ̀rọ̀ yìí àwọn tó kàn jù làwọn afọbajẹ tí wọ́n fi bàbá wa Tìmì tán fi wọ́n sórí ìtẹ́ tán kọ́ wọn lóró ní pèbí tó bá jẹ́ pé bí ìṣẹ̀ṣe ṣe fílẹ̀ ni ọba ti fi orí ẹ̀wà gún gbàgede tí ó túmọ̀ sí pé ọ̀wọ̀ tó wà lára wọn àṣẹ tó wà lára wọn wọ́n ti fi gbolẹ̀ níwájú ẹlòmíì. bàbá ẹ má bínú sá ẹ jẹ́ ń béèrè kan ṣé táwọn bàbá ṣàṣìṣe bírú tó ṣẹlẹ̀ sí bàbá Tìmì Àgbàlẹ́sìn ṣé kò sí bóyá báwọn àgbààgbà ìlú kan tí wọ́n lè àbí yóò náà tí wọ́n fi lè bá wọn wíwá àbí kò sí. ọ̀nà tó lè fi bá wọn wíwá o àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé ní àwọn oríta kan tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n máa ń rọ ọba lóyè tàbí kán sọ fún ọba pé kó lọ sígbà wà o. bọ̀ irú nǹkan báyìí wà àrímọ́lẹ̀ Yorùbá. ó wà o láàárín ìlú Èkó tá wà yìí ìkan nínú àwọn ọba Àwórì nígbà kan wọ́n wá náà wọnú ààfin wọn lọ jí gbé nígbà tó dẹ̀ dé ó ní wọ́n tọ́jú àwọn ibi táwọn wà kíní kan ìkọ́nú àwọn àgbà àjòyè lójú òpó wà kábíyèsí kò sí irú tọ́jú tẹ́ lè gbà lọ́hùn tó dàbí orí ìtẹ́ àwọn bàbá ńlá ta fi ń síbí àkọ́kọ́ bí ìgbà tájá wọlé wá bẹ́kùn tó mẹ́kùn lóye ni àwọn tó wà yẹn gbọ́dọ̀ jọ lọ lóye ọ̀ká ò ní mẹ́ran kó má yan ó yẹ kẹ́ sàmì sí wọn lára ṣùgbọ́n tó fi wá dì pé wọ́n mú yín jáde kúrò nínú ààfin ilé yín ìyẹn ni pé tó wá darí tẹ́ bá ń kó wa jáde lọ nǹkan lè ṣẹlẹ̀ sí wa lójú ọ̀nà wọ́n wá fún bàbá wa yẹn láàyè fún bí oṣù 3 nígbà tó dẹ̀ máa tó bí oṣù 3 àwọn òṣòro òlú wọ́n dẹ̀ pé bíríkótó wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n pawódà wọ́n táwó ṣe oṣù míì dẹ̀ lè ó sì wà bẹ́ẹ̀ nítorí ìjẹkújẹ àwọn afọbajẹ ni wọn ṣe lò àwọn ọ̀rọ̀ kan wà tó bàbá ti tàpá sí ọ̀nà kan méjì ni yálà kan rọ̀ lóyè àbí kó lọ sí gbàwàwò tí ò bá dẹ̀ sí gbàwàwò ọ̀rọ̀ tó gbé wọlé ní pèbí ọ̀rọ̀ yẹn tún máa ní àbẹ̀wò bí ìyẹn tó fi jẹ́ pé Ẹdẹ tó bá sọ pé ẹ bá àwọn ọmọ because mo ti gbọ́ àwọn comment àwọn èèyàn kan nígbà tó pé ẹ bá àwọn ṣe kò ṣe bọ́n ṣe ń ṣe nìyẹn kò ṣe bọ́n ṣe ń ṣe nìyẹn kọ́ má wá àwáwí yẹn ni Yorùbá gbọ́dọ̀ kọ̀
ìyẹn ni pé nǹkan sọ pé ara bàbá òyà ni àwáwí ni mọ́kọ́ àwáwí tí mo pè ní wípé èèyàn Jímọ̀ bàbá yẹn máa jáde náà kìkì Jímọ̀ ní àfihàn kódà akàntí ẹ̀ tó rí fọ́nrán mi gan bí tí bàbá ti rìn gan kó máa ń rìn fún rẹ̀ níṣẹ́ torí àwọn dókítà tó wà pẹ̀lú ẹ̀mẹ́ wọn ṣe mẹ́wàá ṣẹ́ni tó ṣe ọmọ àbígbẹ̀yìn ẹ̀ ò máa ń ju bí àbígbẹ̀yìn bàbá yẹn ò ju bí ọmọ ọdún mẹ́wàá lọ́nà ẹ wá sọ fún mi àwáwí pátápátá ayé àtọ̀run àwọn táwọn èèyàn kàn ti ẹ sọ pé ọba pé ìlú Ẹdẹ pé àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ni ìlú ìṣẹ̀ǹbáyé ni pé kò wá ń ṣe pé ó ta àbùkù ńlá ló jẹ́ fún Yorùbá torí àbùkù yẹn ò lè tán láéláé ṣé mọ̀ pé Ìlọrin lẹ́nu gan àwọn kan wà láàrin wọn tó máa ń sọ̀rọ̀ àlùfàǹṣà láti bára àwọn ọba yín náà àwọn ọba yín. àní tẹ bá kàn tiẹ̀ bóyá ẹ̀mí ìmọ̀ bóyá ẹ̀rín fídíò àbẹ́ẹ̀ rí ẹ máa bẹ́ẹ̀ tó jẹ́ bóyá bí ajá náà sì mo fẹ́ pè mí ìmọ̀ tí mo fẹ́ pè tó introduce wọn ní pé báwọn ṣe máa ń ṣe nílùú àwọn nìyẹn anybody tó bá fẹ́ wá kí ọba gbọ́dọ̀ kúnlẹ̀ bàbá náà sì débẹ̀ náà sì kúnlẹ̀ wọ̀. ó yẹ irú mo mọ àwọn ọba kan lẹ̀ Yorùbá tí mo dẹ̀ gbẹ̀rí wọn jẹ́ láyé lọ́run tírú ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n á yí padà ni o wọ́n á yí padà ni kódà wọ́n ní iná ń jó lágbẹ̀dẹ eégún gbàbẹ̀ kọjá bàbá má gbàbí kò sọ́nà bẹ́ẹ̀ ni á dẹ̀ ṣe kí ó máa yí padà ni nígbàtí wọ́n bá ní báwọn ṣe ń ṣe nìyẹn ẹjọ́ títì mi Ẹdẹ bá bọ́ síta lénìí tó wá ń bá àwọn ọba tó wà lábẹ́ àkóso wọn sọ̀rọ̀ tó jẹ́ second class ọba tó jọba tó lágídí tó bá dọ́dọ̀ wọn ẹ mọ̀ pé láwọn ọ̀wọ̀ kan tó yẹ kán fún wọn tí ọba yẹn wàá fẹ́ fún wọn nírú ọ̀wọ̀ yẹn ṣe mọ̀ pé Yorùbá mọ̀ ọ̀rọ̀ sọ gan akọ̀ ẹ̀sà kábíyèsí ṣèbẹ́yìn náà gbórí adé táwọn táwa ń bọ̀wọ̀ fún bí ẹgbẹ́ lọ fi wọ́lẹ̀ fún ọmọ Fúlàní lásánlásán tí ò ní lè sọ̀rọ̀ tí àwọn bàbá wa ṣe máa ń sọ wípé njọ́ tó bàbá ti lè fi orí ẹ̀wà gún gbàgede bákan méjì ni àbí bá mẹ́ta ìsáídà kọ̀rọ̀ lóye àbí kó ṣígbà wà wò tàbí kí àwọn ọ̀ṣẹ̀ṣe ṣòro tán pàwọ́dà kan tàwọn òṣè kan padà sí pèbí orò tán fi gbé wọlé kán lọ pè kúrò láàrẹ̀ orò ẹ̀ dẹ̀ dàbí ẹ̀mí tán fi ń rìn ni tó bá ti kú òun bẹ́ẹ̀ ìrìn pé irú tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ báyìí sí nǹkan ti lọ. ẹjọ́ nígbà tí wọ́n bá wà ń pèbí wọ́n ti sọ fún mi sí pé ó dá o irú àwọn ibìkan wà sí bá débẹ̀ tí mi lè dọ̀bálẹ̀ yàtọ̀ sí pé mo jọ́ ọmọba at age 15 ni mo ti dolúwo tí mo dẹ̀ fín tí bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí orò tó bá dé àwọn ibìkan wà tó pé tó bá jẹ́ ọba aládé tó wẹ̀jú dáadáa tó jú ẹ̀ mọ́ kò nígbà kí n dọ̀bálẹ̀ fún un torí ẹkùn kìnìún kì í wólẹ̀ fún kìnìún oníkàlùkù ẹ̀yà yàrá aṣọ dẹwọn lọ́tọ̀ọ̀tọ̀ ni so irú yẹn sìn àkọ́kọ́ ọba ti fi orí ẹ̀wà ó ti lọ fi gún gbàgede kò ń ṣe pé orí ẹ̀wà tiẹ̀ nìkan gbogbo òlu Ẹdẹ ló lọ kó yílẹ̀ gbogbo ìkúnlẹ̀ yẹn kọ́ ló mátà gbogbo òlu Ẹdẹ gbogbo ohun tó fi tí ìlú Ẹdẹ ń jẹ́ pátá bàbá yẹn fi kúnlẹ̀ orí ìtẹ́ yẹn tábọlá fún yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lọ fi kúnlẹ̀ yẹn so ẹ wá sọ fún mi tó bá dé lọrin sí ọ̀rọ̀ wo ni bàbá yẹn fẹ́ sọ tó fẹ́ tà ọ̀rọ̀ wo lọ́mọ Yorùbá kan fẹ́ sọ níwájú àwọn èèyàn tá à ń wí àwọn kàwọ́ nǹkan nìyẹn wọ́n tó fẹ́ tà wọ́n dẹ̀ àwọn Fúlàní dẹ̀ mọ̀rọ̀ àwọn àwa ti fowó ra àwọn bàbá yẹn tí wọ́n kúnlẹ̀ fún ọba tíá ọmọ kàwọ́ nǹkan ní ọmọ inú gbó ọmọ ta pè wá jẹun tí ń dini lọ́wọ́ mú irú àwọn nǹkan tó yẹ kí àwọn bàbá wa yẹn kọ́ ni ẹ tó bá tàbá máa jọ ṣàká kàjọ ṣàká tàbá máa jọ òṣoko kàjọ òṣoko ṣe rí òṣoko ṣàká kò yẹ àwọn ọba aládé yẹn náà àwọn bàbá wa tá à ń wí kò sí lọ́wọ́ wọn o continuous ẹ̀kọ́ náà máa ń kọ́ ọba tó yẹ pé ojúṣe àwọn kan wà irú àwọn ajírọ̀bá yẹn continuous ojúṣe tí wọ́n ní pé tó bá dọ́dọ̀ kábíyèsí láàárọ̀ ẹ̀sà báyìí ní kíní yo eléyìí báyìí ni àwọn orò tó bá gbàgbé wọ́n á tún rán ọba létí ìyẹn túmọ̀ sí pé ọba ò ní lè ṣe àṣìṣe ẹ wájọ èèyàn mélòó ló ń mú ajírọ̀bá lòósì púpọ̀ nú wọn torí pé èèyàn púpọ̀ nú wọn kò wọ̀ pèbí
òun abẹ́lé ṣèbẹ́rẹ́ tó ṣì ń ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta yìí táàrí táàrí mọ̀ wípé orí ìlú ìṣẹ̀ṣe náà ti ń ṣòro ọba tí ọba ta lọ ṣòro fún nínú ilé kan àbọ̀bá ta mú lọ tó jẹ́ pé bóyá ọ́fíìsì gọ́fìnà láti gbọ́ pàdé lọ́wọ́ ẹ mọ̀ pé wàhálà máa wà tó bá bí láwọn nǹkan tó yẹ kó ṣe ń pè bí nítorí tó yẹ kẹ gbèrú gbẹ̀yìn lẹ́tí kọ́kọ́ gbèrú síwájú ẹ wá padà ẹ̀ṣẹ̀ wá fẹ́ lọ gbé nǹkan yẹn rú. bí alágbèrè ọlọ́run ààrẹ tá máa padà wá àwa sọ nípa kí gan ni pèbí kí ni ìwúlò pèbí lára ọba kí ni agbára wo ni pèbí ní lára ọba láyé ẹ̀yà ká sẹ̀nu ní. ẹ ṣe olóòtú. so lágbèrè ọlọ́run àtún padà wá. lákòótọ́ ọ̀rọ̀ bàbá wa n tí bàbá tì mí àgbàlẹ̀ ṣe. nǹkan burúkú ni ojúmu nǹkan àbùkù ní fúnlẹ̀ Yorùbá. ẹ ṣeun jàre. kò ládàpé kankan. àbùkù làbùkù jẹ́ ó dàbọ̀.